lórí ẹ̀sùn tó fi kan Àgbàlá Gabriel. Gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Lizzy Anjorin ti sọ ìhà tọ́rọ̀ náà kọ sí i. Ohun tí Lizzy sọ yìí máa ga gan-an ni. Ṣé ẹ ti gbọ́ ohun tó sọ? Tẹ́ ẹ bá ti gbọ́, ẹ gbọ́ ohun tó sọ. Tó bá jẹ́ pé ìwọ ló ń ṣiṣẹ́ tó ń fi owó ara ẹ̀ empower àwọn èèyàn, probability pé ò ní ṣubú ó slim. Pé o wà níṣẹ́ lọ́wọ́, o jókòó, ẹ wá dáwó fún lágbájá, ẹ wá dáwó fún tẹ̀mẹ̀dò. Ìwọ ò mọ̀ wípé ò ń challenge Ọlọ́run. Kò kí ń ṣe gbogbo ajá tẹ́bí bá ń pa là ń fún lóúnjẹ. Àwọn kan wọ́n wà nínú ìgbèkùn èṣù tí èṣù ti lọ gba permission lọ́dọ̀ Ọlọ́run. Tọ́lọ́run ti fún èṣù ní go ahead pé lọ febi pa. Wàá wá gbé wọn wá tọrọ bára. Tí èṣù ti lọ gba order látọ̀dọ̀ Ọlọ́run. Ǹjọ́ mọ̀ wípé giving some people ó lè cause ẹni kú òjijì. That is why àwọn tó dára jù tó máa ń fúnyàn lówó jù àwọn ló ṣeé ṣe kán tètè pàdé àgbákò àbí kí wọ́n kú. Nígbà tí mo wà ní Ìkọ̀tà shopping complex, owó tó yẹ kí n lọ fi kọ́ shopping mall, tó yẹ kí n fi kọ́lé, tó yẹ kí n fi ra mọ́tò, màá rọ̀ kadà fáwọn èèyàn, màá ra Uber fáwọn èèyàn, màá ra deep freezer fáwọn èèyàn, màá fún àwọn èèyàn lówó. Nígbà kan wà, ó ní ọmọ kan wà lórí Instagram, ó ń tẹ̀lé mi dáadáa. Ẹ lọ bẹ̀ lọ́wọ́ ọmọ ẹ pé èlò ni Lizzy Anjorin máa ń fún wọn every weekend. Ọjọ́ tí mi ò bá fún wọn rárá jù ní 500,000. Ọjọ́ tí mi ò bá fún wọn in a week, at times I give them 1 million, at times I give them 2 million. As at this time I was giving them 1 million, 2 million. Do you know I was living in a very small apartment? Though èmi ni mo kọ́, but ilé kékeré ni mo ń gbé. Do you know that I was selling my market in rented property when I was dashing out 1 million, 2 million, 5 million, 3 million, 10 million. Mo sọ̀rọ̀ kan lánàá, mo ní kò kí ń ṣe gbogbo owó ni pásítọ̀ ń gbà. Kò kí ń ṣe gbogbo owó ni àáfàá ń gbà. Kò kí ń ṣe gbogbo òbí ni babaláwo ń gbà. Ọ̀rọ̀ yẹn deep. Báwo ló ṣe máa rí lára Gébú? Irú nǹkan tí Dọ̀kásì ṣe fún àwa, kéèyàn kan ṣe fún Gébú. Ẹ má jẹ́ ká ṣàbòsí o. Kéèyàn kan ṣe irú ẹ̀ fún Gébú. Ká wá ní pẹ́pẹ́ sí ẹni yẹn o, ìyá tiwa ni o. Tá a dẹ̀ rí ohun tó ṣe fún Gébú. Ẹ mọ̀ wípé change start from me and you. Government ò lè bá wa dá sírù nǹkan bẹ́ẹ̀ yẹn. Ìtumọ̀ ẹ̀ ni wípé kó tó lè ní àjọṣepọ̀ pẹ̀lú blackmailer, ìwọ àti blackmailer yẹn ní àjọṣepọ̀ tó dán mọ́rán. Ẹ fẹ́ràn Gébú. Ẹ fẹ́ràn Gébú. Gébú kẹ̀dẹ̀ nìyí. Tí ọwọ́ ẹ bá mọ́, tí ọkàn ẹ bá mọ́, ó yẹ kó ti pa àwọn nǹkan kan. But Gébú rò pé lè save òun. Ẹ lè save Gébú lọ́wọ́ Ẹsábọ́ọ̀dù. Ẹ lè save Gébú lọ́wọ́ Dọ̀kásì. Èmi kọ́ mo ń ṣe Gébú. Èèyàn wa kí lẹ rí sóhun tí òṣèrébìnrin tíátà ilẹ̀ wa Lizzy Anjorin sọ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel yìí?